Korho. Yo, Koko. Economic in Nigeria na ewaje daga aseje de flera na. Otobote we ni government of Esoro. My body government yo. Imo Yahoo na ubo odi Esoro me wo title abodi na Yahoo boys. Me mu ne we yo. Yahoo boys we give wake de o e boni Yahoo we give wake de o e. Ware yewu kani 50,000 kuwo kwa iradere enweru ire. Oh, Yahoo boys, where you be? Walking the Yahoo boys, where you be? Walking the Yahoo, where you be? Walking the I'm the voter. You got 50,000 kuwo oh, Yahoo boys, where you be? Walking the Yahoo boys, where you be? Walking there, go. The morning, how where you be? Walking there, Yahoo, you got 50,000. Go walk, the rather, and where do we? Oh, Yahoo boys, where you be? Walking there, Yahoo boys, where you be? Walking there, I'm the walking there. I'm beside the Why you got 100,000 water? Me I tell it, and well, in the next because Ederu no ani korokoro to stand audio my tale rere. Hey, Inspector Andrew no Jacobia. Where are you, my brother? If I see a kokoroko no Jacobia. Yahoo boys, where you be? Walk it there, okay. Body Yahoo, where you be? Walk it there, okay. Why you got 50,000? Who walk? Radere eweru ire. Oh, Yahoo boys, where you be? Walking there. Yahoo boys, where you be? Walking there. We be Yahoo, where you be? Walking there. Why you got 50,000? What Yahoo boys, where you be? Walking there. The money Yahoo, where you be? Walking there. Why you got 50,000? Kuwa me adere enweru ire. Oh, Yahoo boys, where you be? Walking there. I'm go toro. Yahoo boys, where you be? Walking there. Yahoo boys, why you make when why make why you power? Open Gelero. Yahoo boys, where you be? Yamri go to where you be walking there. Yahoo boys, where you be? Walking there. Yamri go to the morning Yahoo wish you. I know Yahoo boys, where you be? Walking there. Akpare uri shebede. Yahoo boys, where you be? Walking there. Okworo sheo, oh you do yo. Yahoo boys, where you be? Walking there. Okworo de oh mi reve. Yahoo boys, where you be? Walking there. Wala yesoro Urhobo wa to tabo. Yahoo boys, where you be? Walking there. Anu ko kasho ni oko we ki ogide pere wi omo mloko na tegbe. Yahoo boys, where you be? Walking there. Okay, de ko anyi be pe na koko no no mo ko na otuku na. Yahoo boys, where you be? Walking there. Orori de me ariro e. Yahoo boys, where you be? Walking there. We di be wake de o, amri go to e o. Yahoo boys, where you be? Walking there. Ikwe body korokoro like you tan. Yahoo boys, where you be? Walking there. O mare ta ro ara opore be bloody ko ye be so. Yahoo boys, where you be? Walking there. Go ya ri go nekya o. O ko me o ta ka ye. Yahoo boys, where you be? Walking there. Go ya ri go nekya o. Mi o vo gari. Yahoo
listen to me. Wakiro, why me we? Yahoo boys we want it. Korho mi wigbe yare da febwebu. Yahoo boys we want it. Iri wo yari wo fefe o kare fere ai feri. Yahoo boys we want it. Wo deru Yahoo no ke nana to ke wo na popo. Yahoo boys we want it. Kari ora worio. Kasanya no. Agoga do shi Yahoo boys we want it. Wo de tasari ko nana de vera wo. Yahoo boys we want it. Ye yari vast shireki o. I feel mo tayo. Yahoo boys we want it. E gona so de ko ye wo gara mi bu we na. Yahoo boys we want it. What the oh why mori Yahoo now? Yahoo boys we want it. Yahoo boys we want it. Akashi bi a share 200 naira, 200. Yahoo boys we want it. Ewe ku mi selofini o shine wi yo ka to ni boutique cha. Yahoo boys we want it. 3,000 ku ade mari wo mo de ken designers Akashi. Awakaye Yahoo boys we want it. The boxer re kweli yo. Yahoo boys we want it. Remake the 1.5 yo bi 2,000 naira bere. Yahoo boys we want it. Awa ni umuru pe o blue yo boutique. Yahoo boys we want it. Ani 6,000 naira ku ade the designer bossa. Yahoo boys we want it. Le factory kwa un sachet. Yahoo boys we Ori kwa boki shena. Ashe 150 share 200 naira o. Yahoo boys we want it. Eku selofini bi yo ne wa me de wi 2,000. Yahoo boys we want it. Wada den won ni designer co. Work your vessel na manu we have 5 one way. What the Korho. Yahoo boys we want it. Opure mana na okogi ni. Yahoo boys we want it. Okada mani ro di akero. Yahoo boys we want it. Ora do to ebure ko to. Yahoo boys we want it. 50 by 100 or there is 600,000. Yahoo boys we want it. Wiki no check for money Yahoo de kweti yo. Yahoo boys we want it. Oro show tori enu re no mo Yahoo ko gbere ni 2 million. Yahoo boys we want it. What are there is 600 now? Omo na kwaro. Yahoo boys we want it. Same size of land o 2 million. Oyo mo na kwa yo. Yahoo boys we want it. Ipeti ra dere di ewu Okada mani na wewe o. Yahoo boys we want it. Ni 600,000 ni ko ye kware. Yahoo boys we want it. Oko na ni pesa di 2 million ni omo Yahoo na kware na. Yahoo boys we want it. Wano egbe shere o e mo na ruwo pe mu. Yahoo boys we want it. Kun we ko house we ra haya. Yahoo boys we want it. Self continue rori obo me ko sayo. Yahoo boys we want it. Ilalo na ye wulu re wo fo ni 10,000 ye mi ra bi. Yahoo boys we want Ando check me ra ke ruore ko yo wunu kene gba pe pupo bo ni ko sare. Omega Yahoo boys we want it. Rori obo me wi lalo dure mi po mi rire. Yahoo boys we want it. O wa ya na yo mo Yahoo fo gwacha. Yahoo boys we want it. Ori enu re no mo Yahoo he said the house na 25,000 o. Yahoo boys we want it. The way
were no price. Overe. Jome property, Yahoo boys, we be one. Ọwari akadu ọgbẹ kúpẹ lèmi ó tọrẹ. Yahoo boys, we be one. Inú iná nẹnu ní ọmọ méje gbọdún lórí o. Yahoo boys, we be one. Àwa àwọn ọ̀gẹ̀dẹ̀ tó. Yahoo boys, we be one. Ètò bọ̀ mi rí òbòrè wọn ẹmọ nàná rẹ̀. I don't know. Yahoo boys, we be one. Sinkolos wo si tramadol si mi ẹ. Ipò bí ni bí sìgìsìgì àárẹ̀ yọ̀nà. Ọyún wọn I don't know. Ọ̀rọ̀ tó bá máa dàbẹ̀ o. Kí mi gbérajà náà o. Yahoo boys, we be one. Mi gbérajà rẹ̀ ó bí ọkẹ́ kú fi 2,000 3,000. Yahoo boys, we be one. Ìmọ̀ rí àwúrẹ́ o. Àwọn òdẹ̀pọ̀ pọ̀ tayo. Yahoo boys, we be one. Ṣé ukop guest? A night wo dey someone ta sọ̀kẹ́ náà. Yahoo boys, we be one. Kọ́bọ̀ wẹ́ ni 40,000 50,000 aṣọ ọ̀vọ̀ dẹ́kun pé rẹ̀. Yahoo boys, we be one. Bẹ́ẹ̀ni àpò owó yóò bẹ̀ wọ̀ kí Yahoo boys yóò. Yahoo boys, we be one. Ire bí kùmẹ́ o, iye kùmẹ́ o. Yahoo boys, we be one. Ọ̀dà bẹ̀ ké mẹ́rọ̀ wẹ̀ yà ẹ̀rà. Ọjọ́ yọ̀wá Yahoo boys, we be one. Ọ̀dà dà bẹ̀rẹ̀ o kí mi bla yẹ̀rọ kékọ̀ o. Yahoo boys, we be one. Ìmà pound sọmọ ẹ̀ máa kọ́ ni owó tí ẹ yòówù ẹ̀. Yahoo boys, we be one. Òde wè sọmọ tẹ o, ọmọ tẹ darí wọ́n ta o. Yahoo boys, we be one. Only 40,000. Pàpàtà kọ́bọ̀ kọ́ yìí. Yahoo boys, we be one. Oríwo náà ti status rẹ̀ kókè post yọ. Yahoo boys, we be one. He say make my dick hard, not my life. Yahoo boys, we be one. Asara mada bebe buro yo. Yahoo boys, we be one. Eruwe nana yagi hora nu zabu zabu. Yahoo boys, we be one. O wende kwa ere kwa para enu de gagare na o. Yahoo boys, we be one. Taro ma se koko boro fori na se. Yahoo boys, we be one. Okay, na kaki inspirational quote ebu Facebook. Yahoo WhatsApp. boys, we be one. He say no blood for the street o. Blood dey always. Yahoo boys, we be one. He say do for who do for you. Who you do for when you get? Yahoo boys, we be one. Who can you fear my return? You no get return. You don't fail. Yahoo boys, we be Shut up. Always. Ah, we dey roll it in a bit no worry no. Yahoo boys, we be one. Àwọ̀rí ẹ̀dá ló ború ẹ̀ yóò máa kó ní ẹrù ẹ̀ àpò. Tí o táwò. Èyí mi wú yére rẹ̀ comrade lucky èsì so. Àpọ̀s music ọ̀ni mi yéruwé. Kòrókòrò ó máa bá yéruwé landlord. Thank you sir. Sàwa yẹra wá wó. Àwùjọ ẹgbẹ́ ìbè wá kéde òde. Ẹ̀mọ́rí àwùwé ìbè wá kéde òde. Wàrẹ̀ ewu jáde 50,000 kú wọ́pá. Ìrádẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀rù wèrè. Àwùjọ ẹgbẹ́ ìbè wá kéde òde. Yahoo boys, we be one. Lọ́yà sí ló gbogbo. Wàrẹ̀ ewu jáde 50,000 kú Wọ́n parí ẹ̀wọ̀n. ogun jẹ́rẹ̀ lọ. Yahoo boys, we be one. Korokoro. Olórogún wọ́n sì sínú mòròrò. Ó pátápá bọ̀ yìí. Korokoro yeruwe kí abẹ́rẹ́. Máa ní mi súwìrà. Máa ní mi súwìrà òde. Wọ́n yá náà ni yóò máa mọ̀rọ̀ yá o. Korokoro yìí mi súwìrà. Oyin lè máa ní jí mi súwìrà o.
mamoro yao ibi suwera o Maniji mi suwera. we anadio mamoro yao ibi suwera Adole maniji mi suwera. ba arero mamoro ya esokora Maniji mi suwera. mamoro yao esokora Onyabole maniji mi suwera. Maniji mi suwera. mamoro yao esokora Ọjọ́ ẹni maniji mi suwera. oya ne twairo kora o vrare wo tere tuo Maniji mi suwera. ese use o sairo Adole maniji mi suwera. o si korokoro ori suwera Maniji mi suwera. orori de mi pokaro ya ojo ye Maniji mi suwera. o yaro wu yo yo do ko ibi Orí délé maniji mi suwera. ọmọ tẹ̀tù bukú ọmọ fàrí ẹ̀ pa yori. Orí délé maniji mi suwera. orúkọ màrá ẹ̀ dòdò mẹ́wọ̀n irú ẹ̀. Orí délé maniji mi suwera. adébọ̀rí ìyàwó epo máa mú sàwọ̀. Ọ̀dàbẹ̀ni maniji mi suwera. ọmọ ìbùrì rẹ̀ ọ̀dì mi sọ ìdá pàrọ̀ Orí o. délé maniji mi suwera. ó kàró ya fíọ́ yòó ìṣòwò rà. Àyìnbó maniji mi suwera. ètèrè wọn bó dábìá kẹwẹ́ kí ni mẹ́kà pé kẹwẹ́ kí ni ọ̀sẹ̀ kẹwẹ́ rẹ̀. Orí délé maniji mi suwera. ọ̀yá náà yóò máa mọ̀rọ̀ yá o. kúròkúrò yìí mi sọ wéra. Ọ̀rẹ́dẹ̀ni maniji mi suwera. ṣùgbọ́n mi kó kọ́rí wọ kúròkúrò. Maniji mi suwera. ìkébré múra yé mẹ́ o kí ló borí mánéjà mẹ́ o rè. Ayẹ̀dẹ̀ maniji mi suwera. Ige o tesi o te karoro arubi o. Maniji mi suwera. Kilo boro ko kori wo keble mo ayere we pena. Orí délé maniji mi suwera. Wo karo ọjọ́ edo e ko ebe. Ọjọ́ wa maniji mi suwera. Ìyá mi wo tọrẹ mi gbọ́ nọ́dọ̀ sunira. Ipò yẹn nánú maniji mi suwera. Wo ya na di o mamoro ya o. Akoso suwira. Àyìnbó maniji mi suwera. That is Comrade David Ewurjai. That is the managing director of Akoso Ọ̀gá Worldwide. maniji mi suwera. Ni nara ba swana o, go ya ba re swoke o. Maniji mi suwera. Wo tu kora koda re we de nu go iwo. Ọjọ́ yẹn maniji mi suwera. Ya na di o mamoro ya o. Koko suwira o. Maniji mi suwera. Muji o ma owo muji paru yo yo. Maniji mi suwera. Bate were, bate mi ri beru we o. Maniji mi suwera. O karo oti ona o. O de kara. Orí délé maniji mi suwera. Obo you che come ka so wi ake wuro ni na bi. Obo me ma ni. Maniji mi suwera. Wo e woro na o kwa powo mre ye. Orí délé maniji mi suwera. Oge nero mawe, o mawe saku ibe na o. Orí délé maniji mi suwera. O ge ya na so bo wota sa o ma wi awe doki Àyìnbó obo. maniji mi suwera. Apo saru koro kewede o, bo mi rare yo fa. Orí délé maniji mi suwera. Wọ́n rè yọ bàbá dẹ̀ o, àwì náà pàmò ọ̀nù Orí wẹ̀rẹ̀. délé maniji mi suwera. Wọ́n sùn kọ́ yìí wo ṣe o, tẹ̀sí kọ́ yìí wo ṣe. Orí délé maniji mi suwera. Wọ́n tẹ o, ẹ̀kọ́ kàró yà ọ̀tí ọ̀yẹ́. Maniji mi suwera. Ọ̀gẹ̀dẹ̀ kàbárẹ̀ ọkọ bí rorò, kàbárẹ̀ wò yẹra kọ́. Ọjọ́ wa maniji mi suwera. Oyà aládùn ó màmúrò yà o, àsùnjì ó rere òjò. Orí délé maniji mi suwera. Ayé. Ẹ olórogún Michael ọmọnúwà. Òbòlé rírì ọ̀fọ̀kàrà kingdom. Korokoro yeruwe wéku yeke yìí. Iyeye. Ó máa kú yẹ̀rọ. Ó dúró kóró mo wà.
Money on Najite Kebo. Oni mi uyere wakikwene ne kogesho jobio. That is the burial of late chief pastor Solomon Johnny Wara alias Akoye. Ukbi daka. Ejo vigoro. Amewere omo sari buwere o. Be yo no ejuwe koro koro karubini. Mandi ne ine wada we diri ro. Obine ogene kabere. Atotako kwenyo. Anyway, on the boy mirror me sagejo. Sa me were omo sari buwere o. Sokoro kauri na ke yo. Mandi ne ine da we diri ro. Gerio shikuro sa me wele omo seri wele abi yo no yesuwe kuro kuro karu mami nei de odawe diri diri so no bu wekeru ai no gane keru ma eze keru ai no gane keru Hey, my Ben South Studio. And give ya Tony. I'm up away, my brother, remain blessed. Ukuje, no, guru, 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 rashe,